káàbọ̀ padà láti abala ìmọ̀ràn ìlera. A lérò pé tí rí kan àbí méjì dìmú ní inú nǹkan tí dókítà wa bá wa sọ ní tèmi. Tó bá jẹ́ bẹ́ẹ̀, ọjọ́ ajé ni kẹ́ tó pàdé wa fún àkànṣe ìmọ̀ràn mìíràn. Ẹ ti mọ̀ pé abala tá a kán lò náà ní abala àwọn òṣèré, níbi tí a ti máa ń gbé àwọn òṣèré wá, ibi tí wọ́n ti bẹ̀rẹ̀, ibi tí wọ́n bá dé àti àfojúsùn wọn fún ọjọ́ ọ̀la. Gbogbo rẹ̀ la máa ń béèrè ní abala wọn. Àlejò wa sì ti wà ní ilé agbára pẹ̀lú wa ní ibi báyìí. Olórin ẹ̀mí ni wọ́n. Àwọn náà ni arábìnrin Kemi aya Folaju. Ẹ kú ojúmọ́ àlejò wa, ẹ káàbọ̀ sórí ètò. Ẹ ṣeun tẹ́ darapọ̀ mọ́ wa. Ẹ káàárọ̀ olóòtú, ẹ kú iṣẹ́. A ó máa rí ṣe. Àmín. Àdúrà lálejò wa tẹ̀ tí kọ́kọ́ fi bẹ̀rẹ̀ èní á dára. So àlejò wa, ẹ má bínú ṣe mọ̀ pé àwọn olórin tí a ti máa ń gbé wá kì í ṣe gbogbo wọn, àmọ́ ó wọ́pọ̀ ní wọn láti ní ìnagijẹ ètò àmọ̀ sí stage name. Báwo ni ó ṣe wá jẹ́ tó jẹ́ pé àti ẹ̀ gbọ́ ìnagijẹ kankan ní orúkọ yín? Ṣé kí n sọ pé ẹ̀yin lẹ béèrè? A jẹ́ pé àwa la béèrè. Ìgbàgbéṣẹ́ wa nù, ẹ mọ́ bínú. Ẹ wá já mọ̀. Ẹ̀bùn àgbọ́. Orúkọ mi ni Kemi Folaju, tí àwọn ènìyàn mọ̀ sí Ohùn Olúwa. Ohùn Olúwa. Gẹ́gẹ́ bí àṣẹ olóyìnbó, ó speak volume. Bẹ́ẹ̀ni. Tọ́ wọ́n ní àwọn Yorùbá náà ní bèrè ọ̀nà kí n mọ̀ bá ṣìnà ní. Kí ló bí Ohùn Olúwa? Nítorí kò papọ̀ mọ́ gbogbo àwọn orúkọ tí tẹ̀ ń jẹ́. Ẹ ṣé olóòtú. Ẹ ṣeun. Ohun tó ṣẹlẹ̀ ni wípé iṣẹ́ orin tí mò ń ṣe yìí kì í ṣe ohun tí mo jókòó lọ́jọ́ kan tí mo rò pé mo fẹ́ máa ṣe. So ó jẹ́ ìtọ́ni láti ọ̀dọ̀ Ọlọ́run. Gbogbo ohun tí n bá dẹ̀ ní láti ṣe nínú iṣẹ́ náà ó gbọ́dọ̀ ní í ṣe pẹ̀lú bí Olúwa ti fẹ́. So ó tún wá jẹ́ àkórí fọ́nrán mi àkọ́kọ́, Ohùn Olúwa. Àti bẹ́ẹ̀ ni Ohùn Olúwa tí mo ṣe wá dípò làwọn èèyàn fi ń pè mí, ẹlòmíì gan o àwọn tó lábọ̀ mi Ohùn Olúwa ló fi lóun stọ̀ orúkọ mi. Ó dà, ó ti wá tó bí ọdún mélòó tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ẹ̀mí ní kíkọ? Ẹ ṣé olóòtú, tí mo ti bẹ̀rẹ̀ tí mi dúró. Ṣé mo pé nígbà míì èèyàn máa ń bẹ̀rẹ̀ o tún lè jókòó kó pé àbí kí n má ṣe kinní ni. Ṣùgbọ́n tí mo ti bẹ̀rẹ̀ tí mo ti rí pé kò sí à ń padà nínú ilé, nínú oṣù kẹrin ọdún yìí ló pé ọdún 14. Ilẹ̀ ta sí ọdún 14. Ọmọ mi kà máa jẹ pọ́dún 16 tó wọn ti bí omi ìgbà náà. Bẹ́ẹ̀ni. A jẹ́ pé iṣẹ́ ti lọ gidi. Ó ti lọ, ó wá tó àwo mélòó tẹ́ ti ṣe láàrin ọdún 16 tí ẹ mẹ́nu báyìí? Mo ti ṣe 3 nípa oore ọ̀fẹ́ Ọlọ́run. Àwọn máa béèrè nǹkan kan. Ẹ jẹ́ kí n tún bi ẹ̀yin náà wípé báwo wá ni ìmísí? Ẹ mọ̀ pé àwọn míì wọ́n ní pé ìgbà tí wọ́n bá sùn iná máa ń gbà látọjú oorun. Àwọn míì ò ní pé bóyá wọ́n lọ tọ̀ ni àbí wọ́n lọ ṣègbọ̀nsẹ̀ ni àbí wọ́n ń jáde ni wọ́n mọ̀ gbé ìwé àti gègé lọ́wọ́ kiri wípé bó bá ti wà ìkọ́lẹ̀ náà ni. Báwo ni ìmísí tọ̀dọ̀ yín ṣe máa ń wá? Kò pín sí ọ̀nà kan. Eléyìí ní ṣe pẹ̀lú ohun tó bá fẹ́ ṣẹlẹ̀ àti ohun tí Olúwa bá fẹ́. Ṣùgbọ́n mi ò kí ń jókòó kọ orin. Ní ọ̀pọ̀ ìgbà mo máa ń gbọ́ orin nínú etí mi ni, màá kọ sílẹ̀. Nígbà mìíràn bóyá a fẹ́ ṣe, bóyá wọ́n pè mí sí àwùjọ kan àbí a fẹ́ ṣe ètò kan, tí n bá ti kúnlẹ̀ Olúwa kí ló fẹ́, a dẹ̀ máa kọ fún mi. Ìgbà míì máa kọ látọjú oorun wá sójú ayé. Ṣùgbọ́n eléyìí tí ó wọ́pọ̀ níbẹ̀ ni wípé a máa ń kọ orin sí mi létí ni àwọn àkọọ́lẹ̀. Ìyún náà dá, àmọ́ mo fẹ́ béèrè wípé ṣé iṣẹ́ orin yìí ṣé òun nìkan lẹ wá mú lọ́kùnkúndùn ní abẹ́ tiẹ̀ níṣẹ́ kan tẹ́ ń ṣe tó jẹ́ tórin wá jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ iṣẹ́? Tẹ́lẹ̀tẹ́lẹ̀ nìyẹn. Mo sọ fún wa wípé ìgbà kan wà tí mò ń ṣe tí mo
dúró. àti ìbéèrè nǹkan kan nípa yẹn náà. ṣùgbọ́n nígbà tí mo ti bẹ̀rẹ̀ ní pẹrẹu mi ò ní àǹfààní àti oore ọ̀fẹ́ láti mú iṣẹ́ mìíràn mọ́. àmọ́ kẹ́ tó béèrè iṣẹ́ orin nìkan ní lẹ́mú lọ́wọ́. kẹ́ tó béèrè ìbéèrè yín ó tún nìkan tó so mọ́ ẹ ní pé nígbà tí a forúkọ yín léde nísìn a ní pé àyà Folaju báwo lẹ ṣe wá ń ṣe méjèèjì pọ̀ ẹ mọ̀ pé inú ilé ìyẹn náà níṣẹ́ tiẹ̀ ká tó wá ní iṣẹ́ orin báwo nìkan ò ṣe dí kan lọ́wọ́. nípa oore ọ̀fẹ́ Kristi èèyàn gbọ́dọ̀ mọ̀ bí a ṣe ń kó gbogbo ẹ̀ tí kan ò ní pàkan lára torí pé tí ò bá sí ilé téèyàn ò bá dá nínú ilé kò sí iṣẹ́ ìránṣẹ́ títà tí yóò ṣe ìtẹ́wọ́gbà lọ́wọ́ Ọlọ́run ṣe sì mọ̀ pé ẹni tó jẹ́ olórin ẹ̀mí ó ti mọ̀ pé èèyàn kan ń bọ̀ tóun ó jábọ̀ fún so gbọ́dọ̀ máa mọ̀ pé báṣà àwọn olóyìnbó kí n sọ ilé olóyìnbó home first before ministry ìgbà náà ni ó tó ní ìtumọ̀ tí ó tó níye lórí. ó dà gẹ́gẹ́ bí ẹ ṣe wá sọ wípé ilé lákọ̀ọ́kọ́ kó tó di pé ìránṣẹ́ yóò wá tẹ̀lé tí ó bá wá jẹ́ sí wípé bí àpẹẹrẹ ni ní pé bí ó ṣe ń rí nìyẹn pé bóyá wọ́n pè yín sí ilé ìjọsìn kan pẹ́tọ̀ ara ìyá wa ohun Olúwa ẹ dákun ẹ wá bá wa kọrin bóyá níbi ìkórè àbí nǹkan kan tí tí dádì wa ní pé àwọn nílò yín nílé o pé bí àkankan já àṣẹlẹ̀ tí kò wá sí oore ọ̀fẹ́ àti wọn fún yín láǹfààní àti lọ báwo ni ẹ ṣe rò pé àárín báwo lẹ ṣe lè ṣe tí. kò sí ohun tá a ṣe sí. tọ. ẹ ní lọ. nítorí pé nígbà míì Ọlọ́run gan máa ń fi nǹkan kan dányàn o ó lè má ní í ṣe pẹ̀lú ọkọ. mo fẹ́ sọ eléyìí iṣẹ́ mo pọ̀pọ̀ wa gan abẹ́ òbí la wà kì í ṣe gbogbo olórin ló jẹ́ ìyàwó nílé ọ̀pọ̀ wa a wà lábẹ́ òbí náà ṣùgbọ́n àṣà ní ẹni tó ń ṣàkóso wa ní ọ̀pọ̀ ìgbà tá bá pè wá síbì kan tí ẹni tó ń darí wa bá sọ wípé kò sáyè ṣàǹkó tó bá pè wá síbì kan gẹ́gẹ́ bẹ́ẹ̀ ẹni tó ní ẹni tó ń darí ìgbà tó ọ ti pè é ló yẹ kó o ti sọ mo ń lọ bí báyìí lọ́jọ́ báyìí nígbà tí ẹni yẹn dẹ̀ ti mọ̀ ipò níbi tó ń lọ tí ṣe pé àárọ̀ ọjọ́ tó fẹ́ lọ ló ṣe wá sọ pé ẹjọ́ àbí dádì àbí mọ́mì mi àbí mò ń lọ bí báyìí tó o bá ti sọ tẹ́lẹ̀ tájọsọ ti wà lórí ẹ̀ tó bá wá di ọjọ́ yẹn tí ẹni tó ń ṣàkóso èèyàn bá sọ wípé kò sáyè ọ̀pọ̀ ọgbọ́n Ọlọ́run fẹ́ dán ẹ wò ni o bóyá ẹni tó rí lójú korojú bóyá o lè bọ̀wọ̀ fún bóyá òye iṣẹ́ tá a gbé lé ẹ lọ́wọ́ gan bóyá ó yí ẹ ẹ mọ̀ ọ̀pọ̀ ẹlòmíì busy but guilty ni a máa ṣiṣẹ́ nínú ìdálẹ́bi tó bá ti jẹ́ pé àkọ́kọ́ ni pé kò wòye pé kí ló ń ṣẹlẹ̀ kì í ṣàkókò àti jiyàn kì í ṣàkókò àti bínú kí ló ń ṣẹlẹ̀ bíbélì dẹ̀ wípé gbogbo àwọn tí a pè ní ọmọ Ọlọ́run là ń ti pa ẹ̀mí ṣamọ̀nà fún tó bá ti wò pé kí ló ń ṣẹlẹ̀ tó bá jẹ́ ti Olúwa wàá fara balẹ̀ láti gbọ́ ẹni tó níṣẹ́ tó fẹ́ lọ ṣe yẹn kì í ṣe èèyàn kì í ṣe kárí mi kì í ṣe ara ẹ ló fẹ́ lọ jẹ́ níbẹ̀ Ọlọ́run máa ń fi òpè dààmú ọlọ́gbọ́n bẹ́ẹ̀ mi ṣe máa ń ro tèmi nìyẹn so possible kó jẹ́ pé a kàn ń lo ẹni yẹn ní àkókò yẹn láti rí nǹkan kan kọjá bóyá nígbà tó gba program yẹn gan bóyá nínú ìwà àwara tó o béèrè pé Olúwa ṣó fẹ́ mi níbẹ̀ tí wọ́n bá dẹ̀ jẹ́ ọmọ Ọlọ́run kò sí ọ̀nà tí Ọlọ́run ò lè gbà láti jẹ́ kí òun kó jẹ́ déédéé ó lè lo ẹni yẹn ó lè ṣe ohun èlò yẹn nígbà yẹn tí Olúwa yẹn ní kéèyàn yẹn dá mọ̀ tó bá dẹ̀ jẹ́ pé ẹni yẹn náà ẹran ara ló gbé lò Ọlọ́run náà tún fẹ́ wo ìgbọ́ràn wa ní ìta àfisọ́ di wàhálà lọ lórí ekún ẹ̀ bá Olúwa sọ jẹ́ kó mọ̀ wípé ìwọ ṣe tán bàbá mo ṣe tán program tá a pè mí sí yìí o mo ti múra o
mi ò lọ́nà míì tí mo fẹ́ lọ ohunkóhun ò sì dá mi dúró o ṣé mọ̀ tẹ́ni yẹn ti sọ bẹ́ẹ̀ ṣùgbọ́n lágbájá báyìí ni o mi ò sì gbọ́dọ̀ jiyàn èyí tó kù kó fi ilẹ̀ fún Ọlọ́run kì í ṣe iṣẹ́ ara ẹ̀ ló ń lọ ṣe. ní ìbéèrè síwájú sí i nípa ti pé ẹ kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà kan àbí bóyá kábẹ̀rẹ̀ yìí náà nípa ti pé ẹ ti kọ́kọ́ bẹ̀rẹ̀ nígbà kan tẹ wá fìdí ẹ̀ tì tẹ tún á gbé láti bẹ̀rẹ̀ nígbà mìíràn ṣé ká ní pé ìrẹ̀wẹ̀sì mú yín láàrin ni àbí kí ló ṣẹlẹ̀? ẹ ṣe olóòtú ohun tó ṣẹlẹ̀ ni pé ní ọ̀pọ̀ ìgbà iṣẹ́ Olúwa ò ṣe é kù gìrì ṣe nígbà tí mo sọ pé mo kọ́ bẹ̀rẹ̀ yẹn mi ò tí ì gbà bí iṣẹ́ ìránṣẹ́ o torí wípé ọdún yìí ló pé 30 ọdún tí mo ti ń ṣakọrin so mo bẹ̀rẹ̀ nínú ẹgbẹ́ akọrin ni nígbà tí mo dẹ̀ bẹ̀rẹ̀ yẹn mi ríra mi ní ìrí pé mo máa fi ṣe orin ṣiṣẹ́ ṣe ṣùgbọ́n mo tó bá ti jẹ́ ti Ọlọ́run máa ń ká mi lára ó máa mú mi lọ́kùn so nígbà tó dà bí 2003 mo ní ìmísí yẹn pé kí n kó ẹgbẹ́ orin jọ ó jẹ́ láàrin àwọn ọmọ akọrin tí wọn ò tí ì tó mi lọ́jọ́ orí ṣùgbọ́n tí wọ́n wà níbẹ̀ a máa ń lọ program a máa ń lọ káàkiri àti lọ wọ́n ti mọ̀ wá dáadáa lóńdó ńgbà yẹn wọ́n gbà tó yájọ́ mọ̀ pé ṣé ilé ló ń kàn nínú gbogbo nǹkan mo filẹ̀ ni ìṣèkò tó bá kí n gbájúmọ́ ohun tí mo fẹ́ ṣe ṣùgbọ́n kò ju bí ọdún 3 nígbà tí Olúwa dé tó sọ pé ibi tí mo rán ẹ nìyẹn pò ń ràn mí lọ́nà mi lóòótọ́ mo ṣagídí o níbẹ̀rẹ̀ torí ọwọ́ tó mú wá ọwọ́ má ṣiṣẹ́ mi ìmọ̀ ni ó lóun fi ṣe ara wé èpo ẹ̀pà ẹ gbọ́ ṣé èèyàn máa ń tọ́jú èpo ẹ̀pà síbì kan tí wọ́n bá jẹ́ pàtàkì wá lọ tọ́jú ẹ̀ sínú ilé máa ò pé iṣẹ́ ara èpo ẹ̀pà lágo mélòó ilé ò ní ṣeé ṣe ṣùgbọ́n nígbà tí mo rí pé ìkan ló fọwọ́ mú nínú ẹ̀mí rẹ̀ àti iṣẹ́ yìí so òun mo sọ pé tí mo ti bẹ̀rẹ̀ láì dúró. èmi wá fẹ́ béèrè báyìí wípé ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí ẹ ṣe wá mú ní ọ̀kúnkúndùn iṣẹ́ tó jò ń gangan níṣẹ́ tí ẹ̀yàn láàyò tí ẹ sì dúró tì ṣé gbogbo ẹ̀ ni mo wá ń powó wálé ni kò sí lè tí ẹ mọ̀ lọ tó jẹ́ pé bí God bless you ńlẹ́ gbà. ẹ ṣe olóòtú nínú àwo orin tí mo gbé jáde ní ọdún tó kọjá ó ní kí ni ìpìlẹ̀ rẹ bó ti ń ṣiṣẹ́ Olúwa kí ni ìpìlẹ̀ rẹ bó ti ń ṣiṣẹ́ Olúwa kí lèròǹgbà ọkàn rẹ bó ti ń ṣiṣẹ́ bàbá ṣé ohun tí o fẹ́ jẹ tàbí ohun tí o fẹ́ jẹ àdánù ńlá ní bípìnlẹ̀ rẹ tako ti Olúwa ṣé mo wípé iṣẹ́ orin yìí kì í ṣe pé mo jí lọ́jọ́ kan ni mo sọ pé Kẹ́mi wò ó orin ló kàn ohun tí Olúwa fẹ́ ni Kẹ́mi ohun tí mo fẹ́ kó ṣe ni ohun tó bá dẹ̀ ti jẹ́ ti Olúwa owó kọ́ la máa fi ń ṣáájú o ohun tí Olúwa fẹ́ yẹn ìgbà yẹn lè yan yín ò lè ṣàṣedànù ìgbà yẹn ló lè ní èrè torí pé nígbà tó pè mí tí mo gbọ́ finally láì jiyàn ó fi èdè òyìnbó sọ fún mi pé don't charge church ṣe sì mọ̀ wípé don't charge church yẹn bá a pè mí mi gbọ́dọ̀ sọ pé iye báyìí ni mo fẹ́ gbà ní church mi jẹ́ bẹ́ẹ̀ so ó ti jẹ́ kí n mọ̀ pé moving from láti ohun tí a mọ̀ lọ sí ohun tí a kò mọ̀ certainty to uncertainty ni so bó wà fún ògo Olúwa bí ò sí fún ògo Olúwa ṣùgbọ́n tí múra mi sílẹ̀ fún ni o. ó túmọ̀ sí pé tí mo bá fẹ́ ṣègbéyàwó nílé ìjọsìn bó bá ṣàtijẹ́ ilé ìjọsìn bí mo bá pè yín ẹ̀ ní pé iye owó fún mi. tó bá ti jẹ́ ilé ìjọsìn kí n débẹ̀ kí n kọrin ni mi lè fẹ́ bùn ọ́n lẹ̀ síbẹ̀. pé kí n máa tẹ́ bá ti wá kọrin tán mo lè sọ pé ẹ ṣeun ma God bless you
tó bá ti tẹ́ yín lọ́rùn bẹ́ẹ̀ àìmọye God bless you. irú àwọn ìnáwó bẹ́ẹ̀ ṣe pé àwọn ìnáwó fún akọrin máa ní pé orin tí ẹnì ń kọ owó tó bá wọ̀ yẹn lára ìyẹn mọ̀ náwó fún àwọn akọrin. ṣé nínú chọ́ọ̀chì àbí ní ìta láì ṣe pàtí. ẹ mọ̀ pé gẹ́gẹ́ bí àṣẹ olóyìnbó ministers wedding ti wà tó jẹ́ pé péréte ni wọ́n sáré ṣe nínú ìjọsìn. á jẹ́ pé bóyá wọ́n ṣe reception lẹ́yìn ẹ̀. wọ́n tún ṣe nínú ìjọsìn yẹn náà ni. tó bá ṣe reception lẹ́yìn ẹ̀. ṣùgbọ́n èèyàn ò lè sọ wípé sí tó ẹ pé inú chọ́ọ̀chì ló ti fẹ́ lọ ṣiṣẹ́ ìránṣẹ́ ó lè sọ pé iye báyìí ló fẹ́ gbà. kó tó di pé a tẹ̀síwájú torí ní ibi tí ẹ bá dé mo sì ní ìbéèrè kan tí mo fẹ́ bí yín. ìbéèrè tọ̀dọ̀ mi pọ̀. ṣùgbọ́n ẹja dókè lọ́nà nígbà tá a bá padà dé a tẹ̀síwájú. ẹ̀yin ará náà ni a ti ń fi ọ̀rọ̀ wá àlejò wa lẹ́nu bí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin àti ibi tí a sọ dé nítorí àwọn ìbéèrè ṣìkù tí a béèrè lọ́wọ́ wọn. ṣùgbọ́n kó tó di pé a tẹ̀síwájú ẹ jẹ́ kí a dókè lọ́hùn nígbà tí a bá padà dé a tẹ̀síwájú à ń bọ̀. ẹ káàbọ̀ padà ẹ bá ṣe ń ṣí ẹ̀rọ múmọ́wòrán yín abala àwọn òṣèré náà ni ẹ wà lórí ètò Kaaro Oojire níbi tí a ti ń fi ọ̀rọ̀ wá àlejò wa lẹ́nu àwọn náà ni Kemi Folaju níbi tí wọ́n ṣe bẹ̀rẹ̀ iṣẹ́ orin níbi tí wọ́n bá dé àti àwọn ìbéèrè tí a tún ní fún wọn ní orí ètò tó àlejò wa ẹ kú àtúntò látàárọ̀. ẹ ṣé olóòtú. níbi tí ẹ bá dé gẹ́gẹ́ bí ìbéèrè tó béèrè wípé ṣé owó ló bá dé ní àbí tó ní God bless you ṣé wọ́n pẹ́ ní ọdún tí ẹ bẹ̀rẹ̀ ọdún 2003 tẹ̀ní ẹ̀bẹ̀ ní ẹ kó àwọn ẹgbẹ́ akọrin jọ ní ìtumọ̀ sí mọ̀ pé wọ́n sì wà pẹ̀lú yín tàbí tí wọ́n bá sí àwọn tí ẹjọ́ wà ń gbà wọn àwọn míì ó ti wà irú ìjà àti rí ìgbà kan tó jẹ́ wípé bóyá ẹ lọ sí àwọn tó ń pè yín sáwọn ilé ìjọsìn káàkiri tí ò sówó báwo ni ìhùwàsí àwọn ẹgbẹ́ akọrin sí. ṣe rí ní ti 2003 tá a bẹ̀rẹ̀ yẹn nígbà yẹn à ń jẹ́ hallelujah Osana singers àti ìrántí pé àmọ̀ gápọ́n máa ń fúnyàn lówó torí pé àkànkóra wa lọ tá bá ti invite wa sí praise night tá bá ti kọrin tán tó bá wà lọ́wọ́ mi àfún wọn torí pé nígbà yẹn àrí bí ọ̀gá àtọmọṣẹ́ uniform kan náà làjọ máa ń wọ̀ tá bá ti ṣe tán àlọ́lé wa bí ọ̀pọ̀ ìgbà gan ilé oníkálukú lóníkálukú ti máa mówó mọ́tò wá ìyẹn nígbà tí yẹn ìgbà tí adẹ̀tún bẹ̀rẹ̀ Divine Grace Voices International náà nígbà tí mo rí pé ó ń pa mí lára tí n bá kọ́ ọmọ jáde àfún wọn lówó torí God bless you máa ń pọ̀ mo wá lu ọgbọ́n Ọlọ́run torí ọgbọ́n Ọlọ́run mo lè pè é tẹ bá pè mí kí n wá kọrin ní ilé ìjọsìn yín ṣé pé mi gbọ́dọ̀ sọ fún yín pé iye báyìí màá gbà màá ní kẹ́ kó àwọn ọmọ tí màá lò síbẹ̀ ṣé pé mi nìkan ò lè dájẹ́ gbèsè lórí owó mọ́tò ara mi tẹ wá sọ pé kí n kọ́ ọmọ wá ẹ fún wọn lówó mọ́tò èló ni mi mọ̀ ṣùgbọ́n ẹ fáwọn ọmọ yẹn lówó mọ́tò ṣùgbọ́n ní ọ̀pọ̀ ìgbà màá ní kẹ́ ẹ kó àwọn ọmọ yín síbẹ̀ màá bẹ̀rẹ̀ bá mi kó instrumentalist mo lè mú backup méjì lọ ìyẹn ò tí ì ní pa mí lára àwa mẹ́ta so torí pé ṣé mọ̀ pé ẹ̀yin ilẹ̀ mọ ibi tẹ́ ẹ̀ ń lọ àwọn ọmọ tẹ́ ẹ̀ ń kó wọn ò mọ ibi tẹ́ ẹ̀ ń lọ mi ì dẹ̀ lè dá wọn lẹ́bi torí mi náà ṣèwé rí ìgbà mo wà ń kékeré tí n bá sọ pé bóyá ní kwaya bóyá lọ òde kan tí n bá délé bóyá wọ́n fún wa lóúnjẹ ní òde tá a lọ tí n bá délé tí n bá sọ pé ebi ń pa mí ìyá mi á béèrè pé ṣé wọ́n fún ẹ lóúnjẹ bí tó lọ ni so ìyẹn ni mo máa fi ń ṣírò pé ọmọ ọlọ́mọ tí mò ń mú jáde ó gbọ́dọ̀ mú un délé lóòótọ́ ìyá mi ò béèrè owó ńgbà yẹn o ṣùgbọ́n pé mo dé pé ebi mọ́mí ẹ wo ebi ń pa mí ṣé wọ́n fún ẹ lóúnjẹ bí tó ti ń bọ̀ ni ẹ mọ̀ wọ́n lè sọ pẹ̀lú àwàdà ṣùgbọ́n èmi máa ń wò pé àwọn ọmọ tí mo kó lọ yìí tó bá délé bóyá wọ́n nílò àti ra nǹkan kan tí ìyá wọn bá béèrè àbí bàbá béèrè pé ṣé wọ́n fún ẹ lówó níbi tó ti ń bọ̀ báwo ló ṣe máa rí so mi
dá àwọn ọmọ yẹn lẹ́bi èyàn ò dẹ̀ ní í ṣe kọjá ibi tí òye ẹ̀ bá mọ̀ ṣùgbọ́n ní ẹnu jíjáde wa mo ti rí àwọn ọmọ tán ti mọ rúùn tí mo gbà tó jẹ́ pé bá a jáde wọn ò ní béèrè owó tí n bá fún wọn gan mo ti rí lára wọn tó máa sọ pé ṣé n tẹ́ ẹ̀ ń pín yìí ṣó iye tẹ́ ẹ̀ ń fún wa ṣó tó kan tó yẹ kẹ́ ẹ fún wa ṣá ṣé ẹ ṣú ọ̀ pé ó pé yín bóyá travel dáadáa ìmí ìgbà sọ pé ó ti tó bẹ́yẹn ẹ má tún pín mọ́ ó tó àmà yarí mo ti róde tá a lọ ṣe mọ̀ pé ìpele ní tá a lọ nú ọdún yìí tí mo kọ́ ọmọ lọ ọmọ yẹn dẹ̀ mọ̀ pé iye tí a fi wọ mọ́tò kò ó ju iye tán fún wa ṣùgbọ́n bá máa ṣe kó ọmọ lọ sí kálá bíi stéètì 4 kọjá kí n wá ṣe tán ká sùn mọ́jú àṣìṣe mọ́jú ká wá débi kí n wá sọ pé owó mọ́tò ni mo fẹ́ yọ tí owó mọ́tò yẹn mo sì máa fi kún sí owó tán fún wa ṣùgbọ́n ṣé kí n wá fẹnu sọ pé wò ó iye tán fún wa ní o ṣẹ̀dẹ̀ mọ́ pé owó mọ́tò kò tí ì pé mi ì lè ṣe é ṣùgbọ́n mo ṣe wá fún àwọn ọmọ yẹn ìkànnì wọn náà pé onírárá o oníṣègbè àmọ́ iye tá a gbé mọ́tò lọ ṣèbí mo rí iye tẹ́ ẹ ló wà ní envelope mo gbé sí tàbí ilé ẹ mo ní ẹ onírárá níbo wàá tẹ̀lé mi látàná dàárọ̀ ẹ olóyè olóhùn fi sow seed mo ní síbo ó ní sínú iṣẹ́ ìránṣẹ́ mo ní òkè ìwọ lọ́ fi sàǹdà 10 sí church kò dárúkọ mi pé lágbájá ní kí n sàǹdà 10 sí ilé olúwa tó téèyàn bá dé ìpele kan èèyàn á ní àwọn ọmọ tí wọ́n máa bá yín gba iṣẹ́ yẹn bí iṣẹ́ ìránṣẹ́ tí wọ́n ní fún yín wàhálà. ṣé àwọn ọmọ tí ẹ ti wá ní látìlẹ̀ tí wọ́n ti ń bá yín jáde tó ń ṣe légbè lẹ́yìn yín ṣé àwọn náà ṣì wà dì sín ni àbí ara wọn tó tiẹ̀ ti sọ pé ẹ dákun mi ṣe mọ́. ọlọ́run má ṣe wá ní adágún odò jẹ́pọ̀ ní kì í kúrò lójú kan àwọn ọmọ tí ìpele àkọ́kọ́ gbogbo wọn ṣe dáadáa nílé ọkọ wọn àwọn tó gbéyàwó sílé gbogbo wọn wà lẹ́nu iṣẹ́ at least àti rí lára wọn bíi 4 tí ò sí ní nàìjíríà ń sìn àwọn ọmọ tí ìpele kejì àwọn bíi mo ti ní ọmọ bíi 4 táwọn náà ń kọrin tó ń kọrin tán ní iṣẹ́ ìránṣẹ́ ni o kì í ṣe pé kákan kọrin nínú chọ́ọ̀chì o tẹ́pẹ́ àwọn náà ní iṣẹ́ ìránṣẹ́ mo ti ní tó ti ṣe ábọ̀mù 2 gan nínú wọn àrí tó wà lẹ́kọ̀ọ́ ìgbà tá a pé ọdún 15 ní ọdún tó kọjá gbogbo wọn náà dé tá a jọ ṣe papọ̀ lára wọn dé láti Òṣogbo àwọn bíi 3 wà lẹ́kọ̀ọ́ àwọn bíi 2 ló wà lóṣogbo àwọn kan náà wà ní Ìbàdàn ara wọn náà tó wà ní Ìkàrẹ́ tó ń ṣiṣẹ́ lákùngbà káàkiri bẹ́yìn ṣùgbọ́n mo ní àwọn tó jẹ́ pé wọ́n ti lò tó bíi ọdún 11 lọ́dọ̀ mi kí dẹ̀ ni wọ́n wà nílùú Oǹdó ìkànnù wọn náà ti níṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ o ṣùgbọ́n tí n bá ti ní iṣẹ́ tí ò bá ti níṣẹ́ àjọ máa ṣe ni ibi gan tó yani lẹ́nu dé òun ló ń bójútó báǹdì òun la mò ń pè ní máníjà mi so tó bá dẹ̀ jẹ́ pé gbogbo prógráàmù tá à ń ṣe òun ló máa arrange ẹ̀ òun náà dẹ̀ torí ó ti níṣẹ́ ìránṣẹ́ tiẹ̀ o mo ti lọ pray fún mo ti ṣe concert fún mo ti dá dúró ṣùgbọ́n sì wà lọ́dọ̀ mi. ó dá nítorí àkókò wa ó ti ń kó wa ń papá mọ́ra ẹ wá jẹ́ kí a béèrè lọ́wọ́ yín látìgbà tí ẹ ti bẹ̀rẹ̀ ní ìpele àkọ́kọ́ àti ìkejì tí ẹ wà yìí kí lẹ lè tọ́ka sí pé ó jẹ́ àwọn ìdojúkọ tí ẹ ti kojú nínú iṣẹ́ ìránṣẹ́ orin kíkọ. ẹ ṣe olóòtú oríṣiríṣi ìdojúkọ ló wà ṣé mo pé ó ní nígbà mìíràn àwọn orin míì wà tó jẹ́ pé àwọn èèyàn á retí kẹ́ fi àwọn nǹkan kan sí kẹ́ lè ní olùgbọ̀wọ́ tí ó bá yín tà á ẹni tí ò bá dẹ̀ ti lè ṣerú nǹkan bẹ́ẹ̀ yẹn tí ò lè ṣàmúlò mọ́là ó gbọ́dọ̀ lè fi ọwọ́ àti ẹsẹ̀ rẹ̀ síbi tí ó yẹ kó gbé irú nǹkan bẹ́ẹ̀ yẹn ìdojúkọ ni ṣùgbọ́n kàn jẹ́ ìdojúkọ ni èmi ò rí bí ìṣòro torí àfojúsùn ẹni tó níṣẹ́ nígbà mìíràn
níṣẹ́ gbogbo ìgbà ló máa ń dùn bí a ti ṣe pé èèyàn fẹ́ ṣẹ́ṣù ẹ̀ ìgbà míì wà owó máa wà ìgbà míì wà kò ní sówó ṣẹmọ̀ ẹ lè fẹ́ ṣe nǹkan míì ìgbà míì kò jẹ́ pé ẹ ní àfojúsùn pé òkè títí oṣù mẹ́ta yẹ kí n rí nígbà míì kò ní yọ lóṣù mẹ́ta yẹn ìgbà míì dẹ̀ ní ohun tẹ́ mọ̀ pé ẹ lè ṣe láàrin ọ̀sẹ̀ méjì àwa so kò ń ṣe ohun tí ẹ lè sọ pàtó pé ní ọ̀la màá ṣe nǹkan báyìí àfi tí Olúwa bá gbé ìrànwọ́ ẹ̀ wá ṣé o ṣe mọ̀ pé àdójúkọ rí téèyàn bá wà lẹ́nu iṣẹ́ tó ń gbowó oṣù ẹni ń gbowó oṣù sà ó mọ iye tó ń gbà lóṣù ó mọ iye tó ń amúlọlé níparí oṣù ó lè plan ní ayé ẹ̀ lórí ohun tí ó ń gbà ṣùgbọ́n fún irú wa ní ọwọ́ Olúwa ni àwa fi ẹ̀mí wálé bíi ti Jésù lórí igi àgbélébù. Gẹ́gẹ́ bí àwọn ṣe wá béèrè táwọn pé gbogbo nǹkan ló ní ìdàkejì síra wọn gẹ́gẹ́ bí ìpèníjà ṣe wà ǹjẹ́ a lè rí àwọn ọjọ́ tẹ́ máa tọ́ka sí pé inú yín dùn jùlọ nídìí iṣẹ́ orin ẹ̀mí yìí. ká má parọ́ lótú kò sí ọjọ́ tí n bá ti dúró níwájú ìjọ ènìyàn láti ṣiṣẹ́ ìránṣẹ́ tínú mi ò kì í dùn. kí ni reason ni wípé olórin kan sọ pé irú mi láwùjọ ọmọ Ọlọ́run àánú mo rí gbà tá a fi ń pè mí ó láyànfẹ́. kò sí torí pé kò síbi tí mo ti dúró kọ ohun tí a bá fowó kọ́ la máa ń yangàn lé lórí so kò sí ìgbà kan tí inú mi ò kì í dùn pé mo rí àánú gbà nítorí wípé tí n bá ń ṣe iṣẹ́ tí mo lọ kàwé lé lórí gan mi ò lè mọ̀ yín ẹ lè mọ̀ mí nísìnyí tí n bá ń kọjá láàrin ìgboro bí mo ṣe wọ bílẹ̀ kan yẹn báyìí mo sọ fún yín lánàá mo ní èèyàn kan tí wàá gbé mi rí mo ṣe wọ bílẹ̀ kan yẹn màmá nìyẹn tó bá jẹ́ pé ṣẹ́gun abẹ́rẹ́ tí mo lọ kọ́ ni mò ń ṣe àfi tẹ́ ẹ bá dé ilé ìwòsàn bí tí mo ti ń ṣiṣẹ́ nìkan la lè mọ́ra. ǹtí ẹ̀ ní wá ń tọ́ra abẹ́rẹ́ tẹ́ fẹ́nu bá ń gan ẹ̀rù máa ń bà yín. ṣùgbọ́n bí mo ṣe wà yí báyìí ibi tí mi ì dé ẹni tí ò rí mi rí oríṣẹ́ mi. ó ti gbóhùn yín. bá ń kọjá lọ láàrin gbòòrò ẹ̀yin ní Kẹ́mi Folaju àbí bẹ́ẹ̀ ni ó jẹ́ gan mo máa ń súnra kì láàrin ọjà káàkiri ìbáwọn kan ló tún máa wò mí báyìí tó bá jẹ́ nọ́ọ̀sì ni mí kan tó pin kó tó kàn mí pé ẹlẹ́ṣẹ̀ parí ètò ìlera kó tó kàn mí pé ẹ lè pè mí wá kí n wá sọ̀rọ̀ lórí ètò ìlera á pẹ́ pé mo rí àánú gbà nídìí iṣẹ́ yìí inú mi máa ń dùn gbogbo. ìbéèrè pọ̀ àmọ́ bí a ká gbóhùn lẹ́nu àbí bò wá. ọ̀dà ẹja kọ́kọ́ ẹja gbóhùn lẹ́nu yín nígbà tó bá gbóhùn lẹ́nu yín tán á wà fi àwọn ìbéèrè tó kù àfi kásẹ̀ abala ńlẹ̀. ṣé àmọ́ pé kéékèèké lẹ́ ń kọ́ lẹ́ẹ̀kan èyí tájù sí dáadáa náà. ẹ jẹ́ kí n kọ ìkan nínú orin lára àwọn fọ́nrán méjì mo ṣe lọ́dún tó kọjá. Oore ọ̀fẹ́ Jésù ni mo ń jẹ ojú rere rẹ̀ ni mo rí gbà o ikú orí igi ló sọ mí dọmọ hallelujah mo ní Jésù Jésù nìkan lolùgbàlà mi òun ò jẹ́ orin mi títí ilé ìṣọ́ agbára mi hallelujah mo ní Jésù. Oore ọ̀fẹ́ Jésù ni mo ń jẹ ojú rere rẹ̀ ni mo rí gbà o ikú orí igi ló sọ mí dọmọ hallelujah mo ní Jésù. ìkan nínú ẹ̀ nìyẹn. hallelujah èmi náà ní Jésù. ẹtún jágbọ́ mi. bẹ́ẹ̀ni èmi náà mò ń retí. olùràpadà mi dára olùràpadà mi ṣeun ó gbójú mi lọ́wọ́ omijé ó gbẹ̀nù mi lọ́wọ́ òṣè o àìlè yípo padà ní kábíyèsí olùràpadà mi ṣeun olùràpadà mi dára olùràpadà mi ṣeun
ó gbójú mi lọ́wọ́ omijé ó gbẹnu mi lọ́wọ́ òṣè o àìlè yípo padà ní kábíyèsí olùràpadà mi ṣeun ó kú fún mi ó tún jíǹde lọ́jọ́ kẹta ó gòkèrè ọ̀run láti pèsè ààyè sílẹ̀ fún mi bí kò bá kú fún mi tí kò tún jíǹde ń bá dẹrú ayé títí láì ń bá dẹrú ẹ̀ṣẹ̀ ń bá dẹni ìgbàgbé àìlè yípo padà ní èyí dá mi lójú wípé àìlè yípo padà ní kábíyèsí olùràpadà mi ṣeun. Ẹ jẹ́ sáwọn látẹ̀wọ́. Lóòótọ́ ni ẹ kí ká sáwọn látẹ̀wọ́. Ẹ ṣeun púpọ̀ fún ohun tí a gbọ́ lẹ́nu yín. Àkókò wa ti kọ́ pápá mọ́ ṣùgbọ́n ìbéèrè méjì ni mo fẹ́ sáré papọ̀ sínú ẹyọ kan. Àkọ́kọ́ ni wípé a ti mọ̀ pé ó ti tó bí ọdún 16 tí ẹ ti bẹ̀rẹ̀ iṣẹ́ orin ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ náà ẹ sì ní àfojúsùn fún ọjọ́ iwájú pé bóyá lọ́dún kan tó ń bọ̀ yìí àbí lọ́dún méjì tó ń bọ̀ sí o ibi báyìí ni ẹ fẹ́ jẹ́. Àkọ́kọ́ ni pé kí ni àfojúsùn yín fún ọjọ́ iwájú. Ìkejì ni pé àwọn tí wọ́n ń wò yín gẹ́gẹ́ bí àwòkọ́ṣe pé àkáwọn náà ti dàbí yín ìmọ̀ràn tí ẹ bá ní fún wọn kàbí kásẹ̀ abala ńlẹ̀. Ẹ ṣé olóòtú. Lára àwọn àfojúsùn mi ni wípé ó ní iṣẹ́ tí Ọlọ́run ló ń gbélé mi lọ́wọ́ nídìí iṣẹ́ orin. Mò ń wo lóòótọ́ ó ti ń farahàn. Mò ń fi ojú sọ́nà dìgbà tí gbòǹgbò ẹ̀ yóò múlẹ̀ tí gbogbo ayé ó lè rí pé eléyìí la fi rán eléyìí. Ó jẹ́ àfojúsùn mi lójoojúmọ́. So mò ń làkàkà bí Paul ti wí láti dé ibẹ̀. Ó dẹ̀ fún mi ní àwọn ojúṣe kan tí mo gbọ́dọ̀ ṣe láàrin àwọn olórin. Eléyìí tí mo nígbàgbọ́ pé ó ti ràn mí lọ́wọ́ láti ṣe torí èmi ni akọ̀wé ẹgbẹ́ Gospel Musician Association of Nigeria, Ondo State chapter, Ondo State, not Ondo Zone, Ondo State chapter. So ó ní iṣẹ́ tó fi rán mi tí mo dẹ̀ mọ̀ pé yóò fún mi ní àṣeyọrí láti ṣe. Ohun tí mo lè sọ fún àwọn ẹlẹgbẹ́ mi torí mi ò nílò èdè pé àwọn tó ń bọ̀ lẹ́yìn torí kò síbi tí mo sì dé. Tí mo lè sọ fún àwọn ẹlẹgbẹ́ mi ni wípé ká ní àfojúsùn ká má ṣe àfarawé. Àfarawé máa ń pa ni o ó sì máa ń kó bá ni. Tó bá pẹ́ tá bá ti ń ṣàfarawé ohun tí ò yẹ ká tojúbọ̀ á tojúbọ̀ ohun tí ò yẹ ká rí a ó rí i. Ní ọ̀pọ̀ ìgbà torí pé mo fẹ́ dàbí ènìyàn kan ló máa ń mú èèyàn bá rẹ̀ nínú wàhálà tí èèyàn ò retí tí ò sì lérò. Yálà ẹ̀bùn ni o yálà ìpè ni o ṣe pé mo ti sọ pé méjì bẹ́yẹn. Àmọ̀ràn mi ni wípé kí gbogbo wa ká ní àfojúsùn kí owó kó má jẹ́ ìṣáájú. Èèyàn ṣiṣẹ́ Olúwa èèyàn sọ pé èèyàn ò ní lówó tí Olúwa bá fààyè gbà owó yẹn á wá bá ẹ. Ṣùgbọ́n ká má lè pa owó ká má fi agbára wá ipò àti òkìkí èyí tí ó máa ní àbùkù àti àbàwọ́n lára. Nínú èyí mo jẹ́rìí ẹni tó níṣẹ́ tó rán wa níṣẹ́ tó bá dé a ò kí ń tan fìtílà ká gbé sí abẹ́ òrùlé orí ilé láti máa rìn. Ẹ ṣeun àlejò wa tí ẹ jẹ́ ìpè wa. Bẹ́ẹ̀ni ẹ ṣeun púpọ̀. Sọ́dọ̀ gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ akọrin gẹ́gẹ́ bí wọ́n ṣe sọ pé akẹgbẹ́ òun ni àwọn ó lò àwọn ò ní sọ pé àwọn tó ń bọ̀ lẹ́yìn wọ́n ti gbà wá nímọ̀ràn pé ẹ jẹ́ kí a ní àfojúsùn kí a sì mọ̀ ṣe kí ni ká mọ̀ ṣe àfarawé kí a dúró ti ẹni tí a náà gbé dání kí a mọ̀ wò pé owó òun ni àkọ́kọ́ tá bá ti dúró ti ẹni tí a gbé dání bẹ́ẹ̀ sì ni ẹni tí ó rán wa níṣẹ́ ẹni ó bá tó wa. A ní ìjù báyìí lọ lórí ètò lónìí ọjọ́ ajé ni kí ẹ tún darapọ̀ mọ́ wa bí a ṣe mọ̀ dé lákọ̀tún sí etí ìgbọ́ àti ojú ìwòran yín Becky dágbére fún ara rẹ̀. Ẹ̀yin èèyàn wa ẹ jẹ́ ká pàdé lọ́jọ́ ajé níbi tí a ti máa tún gbé àkànṣe ètò mẹ́wàá lábala gẹ́gẹ́ bí a ti máa ń gbé wá fún ìgbádùn yín. Èmi ọmọ yín ọ̀rẹ́ yín àbúrò yín ọmọjọ́ Ìgbò olórúkọ òyìnbó Becky
ọmọ Akinpelumi ni mo ń fi àkókò yìí dágbére fún yín pé ikú òkùnkùn ní pa ẹnìkankan nù wa àrùn sì ní ṣe wá lọ́jọ́ lágbára Ọlọ́run ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́ etí tẹ́ sì fi ń gbọ́ wá náà kò ní di títí dọjọ́ ajé náà ńkọ́ ẹ jẹ́ ká fi ire àti ayọ̀ kí a máa fi ṣe ìgbádùn òpin ọ̀sẹ̀. Èmi náà yí orúkọ padà Olushola Aliu Alejo wa pẹ̀lú Becky náà ni à ń dágbére fún yín pé ire àti ayọ̀ tí a fi yín sí òun náà ni kí a tó fi pàdé lọ́jọ́ ajé ẹ má wá gbàgbé gẹ́gẹ́ bí ó ṣe jẹ́ pé òpin ọ̀sẹ̀ ọ̀la ń wọ̀ lọ ẹ jẹ́ kí a máa tẹ̀lé àwọn ìmọ̀ràn tí dókítà wa tí ó gbà wá fún ìlera ara wa náà ni kí ó lè jí pépé ó dára. ṣe wa torí mélòó ni àwa kí ni a lè dá ṣe. bí ọjọ́ gẹ́gẹ́ bí ọkọ mi ṣe sọ adúpẹ́ lọ́wọ́ Elédùmarè pé àtúntò à ń bọ̀ wá ní yá mẹ́nu bá àmọ́ kó tó di pé a kúrò lábala láàrin. eré ìdárayá lórílẹ̀‐èdè Sunday Dare dídarapọ̀ mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ń ṣèdárò ètò ẹ̀kọ́ tó ti dìgbà wọn jẹ́. kí àwọn ìdíyẹ̀wò gẹ́gẹ́ bẹ̀rẹ̀ ṣe thank God. ṣe ń lọ abala ṣe ló ń ṣẹlẹ̀ àti abala ìyá. ọmọ akíntì ní òní àtúntò ìlú àwọn ìlú àwọn rí pé púpọ̀ nínú àwọn ìlú